fún àkàrà ayé lóko lẹ́yìn odi àgbègbè ibi tí atẹ́gùn àwọn ìkànnì yìí fẹ́ dé ìyẹn Àràbà TV àti Ojútólé a ti wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdul-Lateef wọ́n ní ká máa ń Lateef kúrò mo tẹ̀yẹ́ gbà bó kírun wọn àwọn mọ́sálásí rí wọ́n ní Abdul-Lateef Adékúnlé Adégoróyè Òyí Fágbóhùn àbí Ṣàngówuyì fáwùyì Ṣàngógùn máa ń gbé síra wọn ní ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé àwọn náà ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀sùn pé ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìlọsíwájú ìran Yorùbá òun náà ni ààrẹ máa ń jáde sí eégún wọn kì í sábà jáde ṣùgbọ́n ká tó wọnú ètò ẹ bá kí gbogbo Yorùbá kárí ayé. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ibi tí ẹnì kọ̀ọ̀kan bá ti láǹfààní láti gbọ́ ètò yìí lọ kí wọn lákòókò tí ètò yìí bá bá wọn pé wọ́n kó afẹ́rẹ́ yìí o Olódùmarè onífẹ́ nìkan lẹ̀ mọ́lẹ̀ fi ara wọn kí gbogbo àwọn ọba aládé àwọn àgbààgbà ìlú pátápátá mo kí bàbá wa olórí aládé ilẹ̀ Yorùbá ọba Babátúndé Àkàndé Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ pé àṣà pẹ́ lẹ́nu wọn kọrin kéṣe ọ̀pá àtẹlẹ ò ní ṣẹ́ mọ́ wọn lọ́wọ́ ilẹ̀ Yorùbá ò dẹ̀ ní dàrú o ẹrù àgbà tó Olódùmarè gbélé wọn lọ́wọ́ wọ́n á rí ẹrù náà rù kalẹ̀ wọ́n á tún kọ̀lẹ̀ Yorùbá dé ibi tí ó ní àpẹẹrẹ tí àbúrò dẹ̀ ní ti bẹ̀ṣẹ̀ yọ kábíyèsí ọ̀dẹ́rìṣà wọ́n ṣe bá fún gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá o kábíyèsí o gbogbo aládé ilẹ̀ Yorùbá ẹ kú afẹ́rẹ́ yìí orúkọ mi ni Àrẹ̀mọ Adékúnlé Lateef Adégoróyè Òyí tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ẹ̀yin olótùú Ojútólé Àràbà ẹ káàbọ̀ sí Àgbàláàfin ìṣọ̀kan Yorùbá ẹ kú afẹ́rẹ́ yìí àlàáfíà kọ́ ni lébí. àlàáfíà ni adúpẹ́ dáadáa náà ló ń bẹ nínú abidi bàbá ní tá gbé ẹ̀wò ní sáà náà ni àwọn ẹgbẹ́ lọ́lọ́kan ìjọ̀kan ẹgbẹ́ ní ìsọ̀rísọ̀rí tó jẹ́ pé ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé ìdáǹdè orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé àlàáfíà orílẹ̀-èdè Yorùbá òun náà ló jẹ wọ́n lógún òun náà la fẹ́ gbé yẹ̀wò gbogbo àwọn ẹgbẹ́ yìí ọ̀nà wo la lè gbà kí la lè ṣe tí ohun tí à ń pògbẹ́ yìí tó fi bọ́ sí wa lọ́wọ́ nírọ̀rùn. ẹ ṣe olótùú ọ̀nà àkọ́kọ́ ni wípé kí gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá pátápátá kọ́ fi ìmọ̀ ká fi mọ̀ ṣe ẹyọ kan ká wá fi orí ìkòkò ká fi sọ̀dún kó má sí pé lágbájá ju lágbájá tàmẹ̀dù ju tàmẹ̀dù ká wá kọ́kọ́ mójútó àwọn nǹkan tí mo fẹ́ kàálẹ̀ yìí tí gbogbo àwọn ẹgbẹ́ yìí tí wọ́n bá jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ra wọn a lè jọ wà papọ̀ kó má so lórí o tá a bá ń wò lénìí pé akọni tó gbójú gbáyà tó bọ́ta nígbà tó ju ogun le tó bọ́ta kò sí bẹ́ẹ̀ ẹ̀dá kan ṣe lè ṣe tó lè ṣe tán ẹ̀dá kan ò dẹ̀ lè ṣe kó má kù síbì kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó Babádámì òun jáde tán pátápátá nígbà tí ojú ogun Fúlàní le tí wọ́n pa àwọn èèyàn kiri nínú oko nílẹ̀ Yorùbá tá bá tún wá rírú àwọn akọni bẹ́ẹ̀ táwọn náà ní irú gboyà bẹ́ẹ̀ tí ìṣúra dẹ̀ wà tí wọ́n lè lò tí wọ́n bá ń pé bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ẹ máa rí wípé iṣẹ́ yẹn ó máa rọrùn kò ní fi síbì kan ju ibì kan lọ then kí lọ́nà wo làjọṣepọ̀ yẹn fi lè rí bẹ́ẹ̀ tí kò ní sí kọ́nu kọ́họ ẹnìkan ò ní gbàbọ̀dẹ̀ fún ẹnì kejì tẹ́nìkan ò ní máa pé ó dá o ààrẹ ìṣọ̀kan Yorùbá ló mọ̀ ọ́ ṣe jù lásìkò yìí ẹja wá wà lákànsí lẹ́sẹ̀ kàyọ́kò bẹ́ẹ̀ èmi rò pé ọ̀nà tí àwọn bàbá máa ń gbà yẹn ni wípé tógun bá ṣẹ́ yọ níbì kan wọ́n á ránṣẹ́ sí Ìbàdàn á ránṣẹ́ sí Òṣogbo á ránṣẹ́ sí Ẹdẹ á ránṣẹ́ sí Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìtabalẹ̀ gbogbo àwọn tó wá jẹ́ olórí ogun yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ìlú á pawọ́pọ̀
wọ́n á ṣe ètùtù, wọ́n á dáfá kó tó gbéra, wọ́n á dẹ̀ ṣèbúra fún wọn pọ́n nígbàbọ̀dẹ̀ fúnra wọn náà. Ṣùgbọ́n láyé tá wà yìí sì kò sírú ẹ̀. Gbogbo èèyàn ló fẹ́ dàbí ààrẹ ìṣọ̀kan Yorùbá. Ṣé ààrẹ ìṣọ̀kan Yorùbá ń forí kọ̀ yálà láàárọ̀ àbọ̀sán àbí lálẹ́ ni irú èèyàn bẹ́ẹ̀ forí kọ̀ ni? Gbogbo èèyàn ló fẹ́ dàbí Sunday Igboho. Ṣé tó fi wẹ Sunday Igboho ló fi wẹ irú èèyàn bẹ́ẹ̀? Gbogbo èèyàn ló fẹ́ dàbí ààrẹ bá Gani Adams. Ṣé tí Gani Adams torí bọ̀ àbí tó wọ̀ ni ẹni ẹ wọ̀? Ó kàn lè sọ pé ó dàbí èmi ààrẹ ìṣọ̀kan Yorùbá Adégoróyè, ṣùgbọ́n o ò lè jẹ́ èmi. O lè jọ mí ṣùgbọ́n o lè má níwà mi. Èmi lè gbónú kí wọ́n má gbónú. Èmi lè ní kíyà kí wọ́n má ní kíyà. Bọ́rọ̀ ayé ṣe rí yẹn. Ṣùgbọ́n mo rí wípé ṣe rí n tó wà nílẹ̀ yìí, àìpèpàdé àwọn ọmọ ojo kò jẹ́ ká mọ ọmọ ọ̀lẹ. Nígbà tá akọni bá ti ń sọ̀rọ̀ tójó tò sí lẹ́yìn, tójó náà bá máa pe rẹ̀, á máa fi rẹ̀ pé akọni yẹn, because ó mọ̀ pé táwọn èèyàn bá máa fi yà jẹun wá wá akọni ẹ̀ mọ́ òun lára, ẹ̀rù akọni á máa bà àwọn èèyàn. Wọ́n dẹ̀ nígbà pé tó sọ̀rọ̀ ò ní kankan. Ẹ jẹ́ ká ti ibìkan wò ó. Nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ń gbóná jọjọjọ, bóyá àwọn ò ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú Yorùbá Nation báyìí, mo máa ń fọ́lọ̀ àwọn program kọ̀ọ̀kan títí dọ́rọ̀ ìṣọ̀kan Yorùbá TV. Àwọn kan wà wá lọ dúró sínú igbó, wọ́n kó karahun ìgbín, karahun ìjàpá, aṣọ pupa, wọ́n so mọ́ra, wọ́n náà lọ bá àwọn Fúlàní kan bẹ́ẹ̀ sí, wọ́n máa record ẹ̀. Ignorantly, àwọn tó jẹ́ ọmọ Yorùbá tọ́rọ̀ Yorùbá jẹ lógún tó wà ní diaspora, wọ́n wá máa fún wọn ní support in times of owó. Èèyàn púpọ̀ lórí ìrànlọ́wọ́ gbà láti ilẹ̀ òkè. Ṣùgbọ́n ìgbà tó bá táyé bí méjì máa jókòó sórí ọ̀kadà, inú gbótà ń lọ yìí, kíní kan àwọn Fúlàní ẹ̀ wà wájú náà, ṣùgbọ́n bí ta rìkọ́dù déèsì ta bá dọ̀hùn ẹ̀ wà ní rí nǹkan kan mọ́. Tí bá sọ fún yín pé mò ń lọ bá àyàn jà, tí mò ń dágbére fún yín, ṣé mọ̀ pé tí bá wà lẹ́nu ọ̀nà ilé ẹni ẹ ti bá bẹ̀rẹ̀ sí ń pète ìjà, gbogbo yín máa fẹ́ rí iṣẹ́ ni ẹ bọ́ta sí mi àbí kò bọ́ta. Nígbà tí Sunday Adéyẹmọ Ìgbòho tó lọ sí gbọ̀ngàn, gbogbo alárí tó ń bá Wàsíìrì sọ̀rọ̀ tàbí Wàsíìrì kan tó ń bá Sẹ́ríkì àwọn Fúlàní ẹ̀ sọ̀rọ̀, lẹ́yìn yẹn ni wọ́n ṣe ní àwọn OPC lọ gbé Wàsíìrì. Gbogbo wa la mọ̀ pé lóòótọ́ ó lọ sí ga àwọn Fúlàní. Ṣùgbọ́n lẹ́yìn yẹn gbogbo àwọn tí wọ́n wá jáde ní ẹ̀yìn ìgbà yẹn, irọ́ ló pọ̀ jù. Tí àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó bá kọ́kọ́ jẹ́ kí ẹni tí wọ́n máa ń pè ní ètò organization, tó bá ní proper organization, tí kò kàn ṣe wípé gbogbo èèyàn ló lè lo orúkọ ẹgbẹ́ tó bá belong sí, tọ́kàn lè lọ fi ṣe ètò kọ lórí afẹ́fẹ́, kò bá ti dájú. Nítorí pé tẹ bá fún gbogbo èèyàn láǹfààní pé máa lọ sọ̀rọ̀ ẹgbẹ́ yìí, mo lè ṣe báyìí, tó bá ti mọ nǹkan tó ń jáde mẹ́, kò sígbà tí ò ní dá yìí, kò tẹ̀ sígbà tí ò ní kó wàhálà bá àwọn èèyàn. Nípa ṣíṣe yìí, ṣàṣàlẹ́gbẹ́ tó lè ṣe àṣeyọrí pé à ń wá ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá. Ká má dẹ̀ wá fi ọ̀rọ̀ Yorùbá Nation, ká má fi sọ rí pé àwa kan ni. Automatically gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá pátápátá ló gbọ́dọ̀ wà nínú Yorùbá Nation. Ẹ wo àwọn Biafra IPOB yẹn, gbogbo wọn pátá tẹ bá Yíbò sọ̀rọ̀ yálà àgbà tàbí èwe sí, àtọwà máa sọ fún yá ní Biafra lòun. Gbogbo àtà bá sọ pé Yorùbá Nation gbọ́dọ̀ wà, gbogbo àwa tájọ́ ọmọ Yorùbá pátápátá, tájọ́ ọmọ kóòtù òjìrì, Yorùbá Nation ni wá. Tàbí ká sọ pé Odùduwà Nation ni wá. Tàbí ká torí pé àwọn kan ti ń jáde. Ṣebí mo ti sọ fún pé àwọn Èkìtì kí ni kan láwọn ṣe Yorùbá, àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́. Àwọn àgbáríjọ Èkìtì, mo ti sọ fún yín pé àwọn àgbáríjọpọ̀ tó ní aṣojú kọ̀ọ̀kan tèmi àti wọ́n ti jọ ṣe pàdé papọ̀. Ṣùgbọ́n tí ìbéèrè ètò èyí ṣe dùn mọ́ mi nú ni wípé
n tí mo sọ fún ọ ni pé kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ wá àjọṣepọ̀ láàárín àwa àti gbogbo ẹgbẹ́ tó kù nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kò sí bá ṣe lè wá àjọṣepọ̀ yẹn, ẹni tó bá ṣeun ó yẹ ká kí ká yìí. Yálà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà orí kìíní yẹn ṣe tàbí ibi tó gbé padé sí ó ti gbìyànjú. Ẹni tó sọ pé àgbà ẹni tó di ọwọ́ kúdú tó gúnlé hàn lọ́wọ́ tí nǹkan kan wá síbẹ̀, tí nǹkan bá wà bẹ́ẹ̀ bá mú fún yàn. Àbírú ọjọ́ tí wọ́n lọ sílé ẹ̀yẹn tọ́lọ́wọ́ bá dóòlẹ̀ mí ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó lọ, ìtàn ló máa dà lénìí. Gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation yìí kò sẹ́ni tó máa rántí ọmọ tàbí ìyàwó ẹ̀ mọ́, oníkálukú máa bá tiẹ̀ lọ ni. Ìyẹn ẹgbẹ́ kan. Tá bá wá sọ pé à ń lé Yorùbá nation, ṣé gbogbo wa gbà pé púpọ̀ nínú àwọn ọba wa tó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá lénìí, púpọ̀ nínú wọn náà ti lọ tà wá fún Saudi? Púpọ̀ nínú wọn tó pé orí payroll Emirates lọ́wà. Màá dẹ̀ fún instances àwọn ọba bíi méjì tàbí mẹ́ta kan. Brọ́dà wa àwọn yẹn, irú Emir Olúwo, tá bá wo àwọn yẹn, a lè gbé ọ̀rọ̀ Yorùbá nation lọ bá wọn kan máa wá takò. Fúlàní níyàwó ẹ̀, ọ̀rẹ́ Sultan Sokoto ni, àná ni wọ́n. Òun nìkan ló gba gbogbo àwọn Fúlàní lálejò sí ìlú ẹ̀. Ṣé mọ̀ pé tá bá fẹ́ ṣàṣeyọrí, ó kọ́kọ́ yẹ kí gbogbo àwọn ọmọ Ìwó káwọn náà wà nínú ẹgbẹ́ kan tó ń wá bí ilẹ̀ Yorùbá ṣe máa wà, tó dẹ̀ gbọ́dọ̀ ní àkọsílẹ̀, tó máa ní registration, tó máa gba ohun tẹ̀ pé lóòótọ́ wọ́n ń ṣojú ẹgbẹ́ bẹ́ẹ̀. Ẹyọ kan ni ẹ. Tẹ́ bá tún wò ó lọ sàá, irú ikú ọba Síkírù Adétọ̀nà Olúkáyọ̀dé Ọ̀gbágbágbá tẹ̀wọlẹ̀ ọmọ Anígiláyà Sáàgùn, tí wọ́n wá ṣe sọ fún wa pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n gba 25 million bí irọ́ bí òótọ́ o. Ẹ má bínú jàre lórí ọ̀rọ̀ èyí tẹ́ ẹ sọ yẹn sà, pé bóyá ní tó fẹ̀sùn kan àwọn oníṣẹ̀ṣe pé wọ́n gba 25 million. Àwọn oníṣẹ̀ṣe ti jáde, àwọn Òṣùgbó yẹn wọ́n ti jáde tí wọ́n dẹ̀ clear here lórí ọ̀rọ̀ yẹn pé kò sí ní tó jọ, pé irọ́ ni wọ́n ń pa, bí wọ́n mọ̀ fẹ́ fi bà wọ́n jẹ́ ni. Ṣé mọ̀ wípé tí àjọṣepọ̀ tó nípọn bá wà láàárín àwọn ẹgbẹ́jẹgbẹ́ àti Yorùbá nation àti Odùduwà nation àti ọmọ káàárọ̀ òjíire ni o, gbogbo ẹ̀ pátápátá àti OPC àti Àgbẹ̀kọ̀yà àti Àmọ̀tẹ́kùn àti onírúurú ẹgbẹ́ bẹ́ẹ̀, àwọn ẹgbẹ́ ọdẹ ti orílẹ̀-èdè yìí, ti àwọn Hunters Association, tí gbogbo orú àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó kóra jọ pọ̀, tó wá sọ fún àwọn tó wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ níjẹ̀bú Òde pé rárá, nígbà tẹ́ máa fọba jẹ, ẹ̀sìn ìbílẹ̀ náà fi fọba yẹn jẹ, tí gbogbo wọn jẹ́ ọ̀dọ́. Ṣé mọ̀ pé àti sin òkú ọba yẹn aṣòro ọjọ́ yẹn, ibi ẹnu ìjà náà máa ti dá sí, kò ní lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí pé kò sí àjọṣepọ̀ tó dán mọ́rán, kò dẹ̀ sí kí la máa pè ìfọwọ́sowọ́pọ̀. Tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà ní, gbogbo àwọn ẹgbẹ́ yìí ló máa ṣe àtìlẹ́yìn àti onígbọ̀wọ́ àti ìdáàbòbò fún ẹ̀sìn àbáláyé àti gbogbo nǹkan tó à ń pè ní Yorùbá. Mo sọ nínú ètò kan tá a ṣe kọjá, nígbà tí a gbọ́ fọ́rọ̀ kan tí Emir Ìwó tó ṣe, tí mo ṣe program lé lórí ìgbà náà, tí mo sọ fún pé ẹ máa wo, kò torí Ọlọ́run lọ sí àjì tó lọ, kò dẹ̀ torí ànábì sọ pé àkọ́ máa pè òun nígbà òun ń tako òòṣà.
iṣẹ́ tó gbowó ẹ̀ ní Abdulrasheed Olúwo Àkànbí ló ń ṣe. Tí àwọn ẹgbẹ́ tá à ń pè ní ẹgbẹ́ ìjàjàgbara ńlẹ̀ Yorùbá tó bá fi ọjọ́ kan tó lọ físìtì wo tó bá pọ̀lọpọ̀ ọlọ́pàá ò lè wá o, torí pé Yorùbá ní ojúṣe. Kò sẹ́ni tó gbọ́dọ̀ belong sáwọn ẹgbẹ́ yẹn tí ò ní wà nínú ẹgbẹ́ ilẹ̀ Yorùbá kan àbí kejì. Nítorí kíni Yorùbá la pera wa. Kó tó di pé Kùránì àti Bíbélì dé sílùú yìí, àwọn bàbá wa ń ṣèlú, ìlú dẹ̀ ń dùn, ó ń tùbà, ó ń tùṣẹ́. Iṣu ń jáde lákòókò tiẹ̀, àgbàdo ń jáde, ẹ̀wà ń jáde, àjàkálẹ̀ àrùn ò sí. Mo lọ kí bàbá kan ní abúlé kan ní Lásọdé ní Ọ̀bà nílùú Abẹ́òkúta. Títí nìsín wíṣì rí inú abúlé ẹ̀. ìwìn. Bẹ́ẹ̀ ni kò ṣe pọ́n pàǹtọ̀ fún èmi, ó dà tẹ́ bá fẹ́ débẹ̀ a lè ṣeré débẹ̀. Bàbá wa tá à ń wí ilé yẹn, ilé kan ṣoṣo, abúlé yẹn ti tú. Bàbá wa ẹ babaláwo ni òun nìkan ṣó ló ń gbé gbogbo yẹn kó tó ṣaláìsí kọ́ ọmọ ẹ̀ tó filẹ̀ tó lè tẹ̀ fún ọmọ yẹn ló wà bẹ́ẹ̀ sí. Ìgbọ́n kí ni mo fẹ́ fààyàn ni pé omi inú igbó, àwọn omi adáwọ́ tó máa wà lẹ̀ tí ìràwé máa ti bọ́lé lórí lọ́mú, wọn ò dẹ̀ ní typhoid, wọn ò ní malaria, wọn àrùn kárùn ò kọlù wọn. Àwa tá à mu bottle water, tá à mu plastic water, tá à mu cup water, tá à mu ìkòkò àmú water, àwa là láìsàn tó pọ̀ jù. Ṣé táwọn bàbá fi ń ṣèjọba nígbà yẹn ṣé kò sí mọ́ ni? Ó wà, ṣùgbọ́n nítorí pé àwọn bàbá tí wọ́n fi ṣe alámòójútó àṣà àtìṣe àti àwọn òòṣà ìlú, àwọn náà lọ máa kọ́kọ́ lọ fún àwọn òòṣà yẹn léèwọ̀ jẹ. Nígbà tẹ́ni tẹ́ bá fi jọba tó bá torí owó tó lọ ń gbé tó bá nílùú ẹ̀ tó lọ ń gbé tó lọ ń jù sígbó, àwọn ibi tó sì kó àwọn ọba sí wọ́n wú wọn kó bẹ́ẹ̀ wọ́n lọ fi wọ́n ṣe kiri wọ́n lọ sọ ẹ̀ṣin síbẹ̀. Kílẹ̀ rò pé ó máa ṣẹlẹ̀ tí àwọn ẹgbẹ́ tó wà lẹ́yìn bá tó bá fọwọ́sowọ́pọ̀ papọ̀ tó bá lọ́bẹ̀ tó bá protest ọjọ́ kan àbíjọ́ méjì tó sọ fún gómìnà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn tó wà ń lù àtàwọn ọmọ ọba àti àwọn ìjòyè àtàwọn afọbajẹ. Ìgboyà máa wà fún àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn Òṣùgbó, Ọ̀pá, àwọn Ògbóni àbáláyé bò nǹkan bẹ́ẹ̀ wọ́n máa jáde tán lódidi. Àwọn máa lójú mùsùlùmí tó lè dúró tó bá rí pé òṣùṣù ọ̀wọ̀ ni wá, ìyẹn ti bẹ̀. Ẹ bá wo bàbá wa Ọlọ́fà Àgbàdàmọ́sí, òun náà ti ń sọ ìta gbangba ń sì pé mùsùlùmí lòun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ṣífù ìmáàmù tìlú Ọ̀fà. Nítorí pé wọ́n mọ̀ pé ẹnu Yorùbá ò kò sójú kan ni. Ilẹ̀ Yorùbá kì í ṣe ìlú Ìlọrin tó jẹ́ pé ìgbà tí Fúlàní ti gbalẹ̀ lọ́wọ́ Yorùbá nílọrin, Ìdí Àpẹ́ àwọn tó bí síbẹ̀ tó jẹ́ pé òṣèṣe ṣòro ni Àfọ̀njá fi ṣẹ̀dá wọn. Wọ́n tún máa sọ fún ọ pé ò gbọ́dọ̀ ṣèṣe ṣòro wọn. Ṣẹ̀mọ̀ pábùkù ni. Àwọn nǹkan wọ̀nyí tá a mójútó òun ni ó ń kó wàhálà bá ilẹ̀ Yorùbá. Ìkẹta, nígbà tọ́ba Yorùbá bá jọba tó ń sìn, ọba gbọ́dọ̀ ní gbogbo ohun tọ́ba fẹ́ ṣe ń pè bí ni pé kó gbé agbára sí ara ẹ̀. Ọba ti kọ ìjọ tó bá ti jáde ń pè bí tó ti gbádélé lórí, ọba ti kọjá pé ẹ kì í mú ẹranko bí òrè kọ. Kọ́lọ́hun kó forí jì bàbá wa Síjúadé Òkúnadé Ọ̀nìrìṣà, kìnìún ràlẹ́ tí gbogbo ayé ń kó bì bọ kábíyèsí káwọn orí máa jẹ́ mọ́ rẹ̀. Ní ìgbà ayé Àbáṣà tó lọ dàbò bo bàbá yẹn mọ́nu mọ́tò wa Abraham Adésọyà, kọ́lọ́hun kó fọ̀run kẹ́ àwọn náà. Nígbà ayé Àbáṣà ní Lẹ́kì wa ń bẹ̀ yẹn kọ́nà ti dàbò bo gbogbo mọ́tò ẹ̀ títí tàbáṣà fi kú. Àbáṣà ò lè gbàgbé bàbá Abraham Adésọyà. Ṣé mọ̀ pé òun kì í ṣọba ṣùgbọ́n aṣáájú oníjàǹgbara nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwa tá à ń sọ pé olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan lè ní ìmọ̀ wa ò jọ, ohùn wa ò kò, ẹnu wa ò mẹ́nu, nítorí kálukú máa jẹ lóní kálukú wá.
kí n fẹ́ lè kún ni wípé látòrí gbogbo àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá kó ní kálukú tó bá ti ṣẹra wọn ẹ jẹ́ ká fi àkókò yìí ká fi yanjú gbogbo ẹ̀ ká wá fi ìmọ̀ wa ṣe ẹyọ kan mo wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí sí pé mo fẹ́ ká jọ máa ṣe papọ̀ kò sọ mí di ọmọọṣẹ́ lábẹ́ ẹgbẹ́ yẹn o olórí ilé mi sì ni mí nígbà tí nǹkan bá fẹ́ pa gbogbo wa papọ̀ ta fẹ́ dúró gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ máa dúró nípò mi gẹ́gẹ́ bí olórí ilé mi tí mo ti wá àwọn tó jẹ́ ọmọ ogun tèmi náà wá dúró tì mí ṣùgbọ́n pàtí lè nǹka pọ̀ tó ẹnìkan ló máa jẹ́ arrowhead bí àṣà òyìnbó ẹnìkan ló máa jẹ́ aṣáájú mo fẹ́ kẹ́ dìé mú kò wá sí bí gbogbo ẹgbẹ́ ṣe lè mọ̀ ṣe tó tán ṣe lè mọ̀ rìn tó àwọn ẹgbẹ́ kan wà ní Ìbàdàn tó jẹ́ pé gbogbo àwọn ọmọ akọni tó ti gba Yorùbá lẹ̀ lọ́wọ́ ogun Fúlàní rí àwọn nìkan náà ń ṣe ẹgbẹ́ yẹn àwọn yẹn ni warlord descendant kíná ti ń pè lineage àwọn ọmọ ìbílẹ̀ wà ń bẹ̀ àwọn ọmọ Ògúnmọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn akọni ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe kóra wọn jọ wọ́n dẹ̀ ń discuss bí àlàáfíà ṣe máa wà tá a bá máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ẹgbẹ́ yòówù kó lè jẹ́ a gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tá à ń wí àwọn tá à ń wí náà àjọṣepọ̀ tó gbọ́dọ̀ nípa gbọ́dọ̀ wà láàárín àwọn àtàwọn Àgbẹ̀kọ̀yà àtàmọ̀tẹ́kùn àtOPC ká kọ́kọ́ gbàgbé wípé nítorí ìmọ̀tara ẹni nìkan ti wá káwá sọ pé no àmì ò fẹ́ mi ò lè bẹ alágbájá ṣiṣẹ́ pé káwá sọ pé òun ló wà wájú ìṣòro tí Yorùbá ní nìyẹn èyí tó tún fara pẹ́ ni pé lásìkò yìí Yorùbá ló wà ń jọba torí ẹ̀ ètò tí mò ń ṣe màá fẹ́ kó pin kó délé kó dóko ìlú yìí la wà ní Nàìjíríà tí Wáídì Danjuma ó ní iye tó kó jẹ́ ìlú yìí ó ní àwọn ọ̀rọ̀ tó dá ó ṣàṣà wọn ó lọ sẹ́sàì nígbà tó máa dé tìlù tìfọ́n ni yòó náà fi ní Nàìjíríà fi kíkàbọ̀ àbí ebi ò rí nǹkan tó ṣòro tí àwọn tó wà nípò tó jẹ́ ọmọ Yorùbá látòrí His Excellency President Bola Ahmed Tinubu àwọn tó bá jẹ́ akọni ilẹ̀ Yorùbá nísìnyí ò sọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho nìkan gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé orúkọ wọn wà nínú blacklist iṣu wà lọ́wọ́ wọn ọ̀bẹ wà lọ́wọ́ wọn kọ́ wá bá wa wò ó kọ́ bẹ́ síbi tó jẹ́ ẹ̀rọ̀ kọ́ jọ kọ́ bá wò síbi tó jẹ́ ẹ̀rọ̀ kọ́ bá wa wá ọgbọ́n dá sí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kí àwọn èèyàn kọ̀ọ̀kan yẹn ti ṣẹ̀ kọ́ dáríjì wọn kọ́ jọ kọ́ wò pé Yorùbá làwọn ń táwọn bá ṣe é sí lọ́ máa kọ sílẹ̀ kọ́ ṣe kí ni kọ́ erase orúkọ àwọn èèyàn yẹn kúrò ní blacklist kọ́ padà sí ìlú wa bí. now tí àwọn fúnra wọn bá wo nǹkan tí ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president ìlú yìí tó bá wo tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì sí wọn wọ́n á rí wípé signal tó ń send sí wọn ni wípé ètò àti padà wá sípò ìjọba lẹ́lẹ́kejì ní 2017 2027 ó máa léwu díẹ̀ ṣùgbọ́n kọ́ wò báyìí pé gbogbo àwọn tó jẹ́ akọni ilẹ̀ Yorùbá tí lúkú wà láàrin wọn kọ́ yọ orúkọ wọn kó òun má gbélé má gboko kọ́ dá wọn padà sílé kọ́ lè rìn kọ́ lè yọ èèyàn bíi Sunday Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo àwọn sẹ́ẹ̀tì ẹ̀ kan jẹ́ kán lè wálé torí wọ́n máa wúlò nígbà tí Fúlàní bá ń sọ gbọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ kan tó yẹ pé àwọn Fúlàní ló ṣe wọ́n ní àwọn ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà àwọn tó bá sọ pé wọ́n lẹ́nu kúrúkúrú àwọn ọmọ báwọn ṣe máa ń bá ìwọ̀n tó bá wà níjọba àwọn àṣẹ àwọn náà máa múṣẹ wọ́n sọ títí wọ́n sọ lórí Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n sọ ti Nnamdi Kanu
ṣé dábì káàdùn gbàtẹ́nu ẹ̀ ṣe pé ṣe bọ́ rí pé àwọn lọ jù síbì kan tí Adéyẹmọ pé àwọn lè lọ sẹ́sà yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Yorùbá. Kí ló wá dé tó bá ń gbìyànjú dé onífúnra ìràì ó yẹ káwa náà ká gbé ìfún wa yẹn pamọ́. Mo gbàgbọ́ pé tó bá jẹ́ pé Haúsá ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn á ti dáríjì á ti wà ní á ti máa yọ kiri. Tẹ́ bá wo ọ̀gá àwọn ọlọ́pàá dìgbòlùjà Abba Kyari àbí kí ni ọlọ́pàá yẹn jẹ́, ẹ wo bó ṣe sápá bọ́n sábẹ́ kí ni ẹ tó dẹ̀ ṣiṣẹ́ ibi lọ tẹ́lẹ̀ kọ́kọ́ wọ̀ tó jẹ́ pé òun la rò gbọ́ fọ̀lú mọ́ ńgbà yẹn. Ṣùgbọ́n gbàtà àṣírí ẹ̀ tú ibo lẹgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀ sí mọ́ nítorí pé ó jẹ́ ọmọ Fúlàní àwọn ọmọ ọkọ̀ àwọn ògbọ́n ní. Kí ló dé tí Yorùbá ò lè máa ṣe bẹ́ẹ̀ fún Yorùbá tiwọn? tó ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ pé kó jọ kó wò ó ṣe gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó fẹ́ kí òmìnira ilẹ̀ Yorùbá ó wà, kí ààrẹ ṣe ètò tó yẹ pé tá a bá fẹ́ fi orúkọ sílẹ̀ pẹ̀lú àwọn CAC kó máa gbà wọlé kó máa ṣe fún wa. Aṣáàrí vigilante lásán tó dálẹ̀ ní north tó ń kó AK-47 lé lọ́wọ́, kí ló wá dé tí kí lọ́bọ̀ fi ṣe orí tí náà kí ò ṣe? Kí ló fà á? Torí pé òun tiwa ò ṣẹyọ kan, wọ́n dẹ̀ ń pè wá lórúkọ yẹn a lè dáhùn. Kí lórúkọ tó ń pè wá yẹn? Orúkọ pé tó bá ti lè fẹ́ nìkan ní wa lówó àtàṣe gbogbo àwọn tó kù síta. Ìdí nìyẹn wípé tí gbogbo àwọn ẹgbẹ́ yẹn bá fẹ́ ṣe àṣepọ̀ tó dájú, a gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ sowọ́pọ̀. Ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó gbọ́dọ̀ wá dó lórí ìbúra tó dájú. Àwa ní dó lórí ìbúra tẹnìkan ṣoṣo. Ìbúra yẹn gbọ́dọ̀ wá láti A, B, C títí tó máa fi dé ibi tó gbé parí sí, tó máa jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ tí kì í ṣe pé èèyàn kan máa lọ mú èèyàn kan wá tó máa jẹ́ pé wọ́n lọ́bì sí lábẹ́ ẹ jẹ́ ká ṣe ìbúra ẹ̀ fẹ́rí ti tèmi tá a bá ti kó bẹ́ẹ̀ ẹ bá mi yọ kúrò. Ìyẹn ò gbọ́dọ̀ ṣeé ṣe. Then tí a bá ń fojú wò ó pé kò dúni tó ṣe bẹ́ẹ̀ tó ń gbòyàn mọ́lẹ̀, tí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá gbogbo wa pátápátá bí àwọn bàbá Fẹ́nifẹ́re yẹn tí wọn ò bá sí rògbòdìyàn ìbíjú ẹ̀wọ̀n òjò ẹgbẹ́ yẹn ò lè kú. Ṣé àwọn ọmọ Yíbò irú Kálù tó jẹ́ igbákejì abẹnuganlé àgbìmọ̀ṣòfin tó wá sọ pé òun lọ sponsor bill pé automatically ọmọ Yíbò tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá bí òun náà automatically ó ti dọ̀bọ̀ onílùú? Bí báwo? Ǹjẹ́ Yorùbá kan lè kọjá lọ sílẹ̀ Yíbò kó wá sọ pé òun ti dọ̀bọ̀ onílùú gbà tóun ti lè ọdún báyìí? Kò ṣeé ṣe. Kí ló dẹ̀ ń fún ọ láwọn ayọ̀ yìí yọ̀? Torí wọ́n mọ̀ pé ẹnu àwa Yorùbá ò kò. Pàtàkì àwọn bàbá wa tá à ń fi sórí ìtẹ́ ẹlòmíì wọ́n fi jọba tán ni tó tún lọ ń wẹ àwúre, ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run. Dandan kọ́ ní ká ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn yìí, ṣùgbọ́n àwa fúnra wa ẹ jẹ́ kí inú wa kó konú ká mọ̀ wípé tó bá di pa mo lè sáré láti ibi tá a jókòó sí nílé wa ní Àgbàlá Ààfin Ṣọ̀kan Yorùbá bíi ní Kòdúbì, tí bá ránṣẹ́ sẹ́ni tó wà ní Ṣàgámù láàrin ìṣẹ́jú àáyá àti ṣàwọn ọmọ ogun jọ, tí bá ránṣẹ́ sẹ́ni tó wà ní Tọ́kì bẹ́ẹ̀ nítorí pé àjọṣepọ̀ ti wà ní àtijọ́ ń rìn àti mọ̀nú ara wa wá kọ́ ọmọ ogun ránṣẹ́. Ṣùgbọ́n ìgbà tá àjọ ní àjọṣepọ̀ tó múnádóko àwọn irú ẹ̀ ò lè wáyé. Gbogbo ojú tó ń wà kárí ayé ní gbogbo ilé lóko lẹ́yìn odi gbogbo tí ọgbọ́n Yorùbá wà, a kí n pé àkú dédé àsìkò yìí. A ti wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé